ẹ jẹ́ kí n tún máa kí wa kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Gbogbo àwa tí a bá nífẹ̀ẹ́ Ibrahim Chatta dáadáa àti gbogbo àwọn tí wọ́n jẹ́ Nollywood actors and actresses, ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn dáadáa lọ́wọ́ ikú òjijì. Ẹ wò wọ́n tún ti gbé ìdè o. Wọ́n tún ti dé. Àwọn wòlíì èké, àwọn wòlíì bí ìsà tó jẹ́ pé àwọn kì í rí n tó dá láyé tí wọ́n sọ́mọlàkejì àfi kí wọ́n máa rí bí, àfi kí wọ́n máa rí kú, kí wọ́n máa róríṣiríṣi tí ò dá sọ́mọlàkejì wọn. Wọn ò rí nǹkan tó dá sọ́mọlàkejì wọn rí. All because pé ẹ̀ ń wá traffic àbí nítorí pé ẹ̀ ń wá followers àbí ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ máa fi bẹ̀rù Ọlọ́run kún. Láìpẹ́ yìí la gbọ́ ikú gbajúgbajà òṣèré ìyẹn Sisi Quadri tó dunni jọjọ tó wọni lákínyẹmí ara. A sì ń ràn lọ́wọ́ àti ìran tán tí gbogbo ìlú kan bóbó lórí pé a ṣàfẹ́rí Sisi Quadri. Kò pẹ́ sígbà yẹn Mr. Ibu náà tún fò ṣánlẹ̀, ó kú. Ó ṣeni láàánú púpọ̀ ṣùgbọ́n k'Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. A sì ń ràn yẹn lọ́wọ́ àti ìran tán. Ibi tó bá dùn wá, Mr. Ibu àti Sisi Quadri tó bá dùn wá, a sì ń ràn lọ́wọ́. Egbò yẹn ò tíì sàn. Pásítọ̀ kan tún wá jáde wípé òun tún wá rí vision sẹ́lòmíì nínú Nollywood entertainment, nínú Nollywood industry, ipò tún máa kú. Kí ló dé? Ẹni ẹ bẹ̀rù Ọlọ́run náà. Ó dá látijọ́ tẹ́ ti ń ríran yìí, mélòó nù ìtẹ́ ti rí gan ló ṣe. Àtùpà yín wá gbàgbé ara ẹ̀, kò rí di tara títí ẹ̀. Àfi kẹ́yìn máa rí bí, kẹ́ máa rí kú, kẹ́ máa rí oríṣiríṣi nǹkan tí ó dá. Ẹ rí nǹkan tó darí. Ẹ̀yin tí tèmi lórí ìkànnì yìí, mo máa share fídíò kan pẹ̀lú yín. Ǹjẹ́ ó tọ́ fáwọn tá a pè ní ẹni Ọlọ́run, láwọn tá a pè ní pastors wa, tó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n rí, ká tiẹ̀ wá sọ pé okay, lóòótọ́ lẹ rí o, ṣó yẹ kí wọ́n bọ́ sí social media kẹ́ máa pariwo pé Ibrahim Chatta olódì ẹ̀ máa kú? Ṣé wọn ò lè pè é one on one? Mo rí nǹkan báyìí o, Olúwa fi nǹkan báyìí hàn mí o, solution rèé o. It doesn't make sense fáwọn tá a pè ní wòlíì Ọlọ́run. Kí ni yẹn dẹ̀ common fún wa ní Nàìjíríà gan, torí pé wọ́n ti tag yín pé wòlíì ní àtèyí tẹ́ ẹ rí o àtèléyìí tẹ́ ẹ rí o, ẹ máa sọ pé ẹ rí. Ẹ jẹ́ kí n share fídíò yẹn pẹ̀lú yín, ṣùgbọ́n ká tó lọ, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí Gist Entertainment, ẹ click lórí subscribe button, kẹ́ ẹ dẹ̀ like fídíò yìí, kẹ́ lè máa gbọ́ oríṣiríṣi update bó ṣe ń lọ láàrin àwọn celebrities àti àwọn òṣèré. Àlàáfíà fún gbogbo ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Primate Adébísí tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì àjàrà láti ìlú Ọ̀yọ́. Ọlọ́run ní pé tí Sisi Quadri pé kékeré ni. Ọlọ́run ní kí n sọ fún gbogbo ẹ̀yin Yorùbá Nollywood. Ẹ gba àdúrà gidi gan kó tó pé inú oṣù keje, torí pé kí ńlá kan fẹ́ rí kọjá. Pàápàá ìránṣẹ́ tí a ń pè ní Ibrahim Chatta. Ọlọ́run ní pé kí n sọ fún ọ wípé kó lọ kó àwọn arúgbó jọ. Ọlọ́run ní pé kí n sọ fún ọ wípé kó lọ kó àwọn arúgbó jọ. Wàá fún àwọn arúgbó yẹn ní nǹkan tí ẹnu ń jẹ. Wàá bọ́ wọn, wàá múnú wọn dùn kó tó pé inú oṣù keje. Ọlọ́run ní wàá ní kí wọ́n gbàdúrà láti fi rí ikú òjijì dànù lórí rẹ̀. Má fi ṣeré o. Ẹ bá mi share tí ó fi kàn lára. Àlàáfíà ni fún yín.